ìjà LIZZY ANJORIN àtàwọn ẹgbẹ́ rẹ̀ má ti gbọ̀nà míì yọ eléyìí má tún lè ṣe ti gbóhun tó tún ṣẹlẹ̀ sí Bukky Wright ẹ jókòó ẹ gbọ́ òyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Inú ìdùnnú àti ayọ̀ ni òṣèrébìnrin ilẹ̀ wa Bukky Wright wà báyìí látàrí bí ọ̀kan lára ọmọ rẹ̀ ṣe ṣe ìgbéyàwó. Bukky Wright fi ìròyìn náà síta lórí ìkànnì ẹ̀rọ ayélujára rẹ̀ pẹ̀lú àkọlé wípé inú mi dùn pẹ̀lú ọpẹ́ sí Allah tó dẹ̀mí mi sí láti rí pé ọmọ mi ṣe ìgbéyàwó. Mo ti mọ ìbẹ̀rẹ̀ àgbé ayé rẹ̀, mi ò ní mọ òpin rẹ̀, inshallah. Ọlọ́run Allah máa bùkún ìgbéyàwó yìí ló sì wà pẹ̀lú ẹbí rẹ̀. O kò ní mọ àlà ohun tó dára láyé. Bó ṣe bẹ̀rẹ̀ ayé rẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀, o kò ní mọ ìkorò. O ṣé tó mú inú mi dùn. Ọ̀rọ̀ mi jù báyìí lọ ṣùgbọ́n mo máa dáwọ́ dúró báyìí. Àwọn ọ̀rọ̀ yìí ni Bukky Wright kọ táwọn akẹgbẹ́ rẹ̀ tó jẹ́ òṣèré tíátà sì ń kí kú oríire ayọ̀ náà. Ó dàbí pé ìjà LIZZY ANJORIN àtàwọn akẹgbẹ́ rẹ̀ má ti fẹ́ kọjá nǹkan míì báyìí o. Ẹ gbọ́ ohun tó sọ. Is around the corner. They are bringing their movie. We will pirate their movie massively, heartlessly, the way they are pirating my business. Remember, when we open our Telegram, it is a sin and a taboo to pirate movies of those that never involved in fracas. It is a sin before God and before man to pirate those that never ever involved in fracas to bring other people's businesses down. It is strictly for any artist, yálà ó ń kọrin o, ó ń ṣe fíìmù o, ó ń ṣe comedian o, that involved in fracas. You know what they call fracas? Fracas is to bring people's businesses down. Fracas is to buy people. Fracas is to destroy glorious children. That is what they do for a living. And you guys, you've done it for so many people. A lot of people are down because of you guys. And we are coming for you. It's going to be ogbono for ogbono. Atari for atari, ìjọsìn fún ìjọsìn. Ọbẹ̀ ọ̀run ńlá fún ọbẹ̀ ọ̀run ńlá. And not just those artists alone. Anybody tẹ́ ẹ bá rí tó ń ṣe happy birthday shout out fún gbogbo àwọn èmi làwọn blackmailers yẹn, àwọn Esabod gbogbo wọn. When they produce their movies, àbí tán bá kọrin, we pirate it massively. The way Esabod and all of them, Farida Monies, àbí kí náà pè wé yẹn, Ashiata, the way Ashiata pirate people's businesses, we go for any artist we identify with them. You see, when you start business from 1,000 naira to 1 million, you will know what it takes to do business in this country. Because you are an artist, Abi, people should not pirate your own movie, but you can pirate other people's businesses. Hey, Nishiru, I promise you, this December, massively ni, ni riru piracy yẹn. Guys, be prepared. Yàtọ̀ sí Telegram, tán bá ti release movie, ẹ gbé sí WhatsApp, ẹ gbé sí anything, ẹ gbé sí WhatsApp, ẹ share lórí Facebook. Any artist tẹ́ bá ti rí tó ń bá wọn ṣe fracas níbi tí wọ́n ti mú business èèyàn wálẹ̀, ṣebí kò sí nǹkan tó bàjẹ́ nù kẹ́ pirate business tèmi. Ẹ rí ìbànújẹ́ tó máa kọlù yín tèmi bá bẹ̀rẹ̀ pẹ̀lú yín. If anybody feature them, pirate the movie. Pirate the movie. You guys should come and start business and see how it's very hard to survive in business in Nigeria. But yeah, unti mo ma ṣe fún yín. Àti kò jẹ́ bolo ṣàmì lọ kò sí bàbá ńlá kò bàbá yálà ya ìkọ̀kan ní tí ó bọ̀. Kò yé yín. Èmi bí mo ṣe wà yìí, àdá ti dọ́wọ́ mi. Mo máa béèrè ikú tó pa yálà ya gbogbo yín. Má ṣe síá fún yín. Ẹ̀yin ò lè tajà tí yín láì má bà tèèyàn jẹ́. LIZZY ANJORIN ni soft spot fún yín. Àbí láti wá attack àwọn ọmọ mi. Kẹ́yìn lè jẹun, ilé àgbé yín mi tọmọtọmọ yín. Gbogbo ìṣẹ̀dá tó ń gbèjà Ìyábọ̀ Òjó àti tí Ìyábọ̀ Òjó ń gbèjà, gbogbo yín lè máa sunkún ọmọ. Ebi á pa yín, ẹ wà kísà, ẹ jà kísà, ẹ fà kísà bora.
àwọn aláàánú yín ò ní rí àánú gbà débi pé àánú máa kàn yín. Guys, be prepared. Ẹ bá èmi náà open multiple one. We pirate their movies. Tábàrí tó ń kọrin náà tó ń bá wọn lọ bú èèyàn tí ò ṣẹ́. One thing is this: government will not come to help us. Government have their own jobs. We have our own jobs too. Our job is to sanitize the society, even when the government are not ready to help us. You don't understand? You can do your business without destroying other people. You can seek for fund without destroying other people. But this time around, ẹ máa gbádùn. Ẹ máa gbádùn. Ẹ lọ bá mi wòye fíìmù tó fẹ́ release ní December. Gbogbo films tó bá feature wọn, we pirate it. So far they are on social media to pirate my own business, and they are fully involved. But remember once again, those that never involved in piracy never ever pirate their movie. Ẹjọ́ la bógun rò ká tó sá, oníkálùkù ló ní kádàrá títí. Ẹni tí ò bá ti involved nínú fracas, tí ò bá business èèyàn jẹ́, tí ò bá orúkọ èèyàn jẹ́, tí ò bá ayé èèyàn jẹ́, ẹ má ever pirate movie wọn. Mo bẹ̀ yín ni, mo fi gbogbo ohun tó jáde lára yín, mo fi bẹ̀ yín. Gbogbo ohun tẹ́ fẹ́ jẹ́ láyé yín, mo fi bẹ̀ yín. Ẹ má fi Telegram àbí gbogbo instrument tá fẹ́ fi bẹ̀rẹ̀ iṣẹ́ piracy yìí sí, ẹ má fi report to anybody tí ò bá involve nínú fracas. But ṣé rí àwọn tó wà fully involved nínú iṣẹ́ fracas, àwọn tó máa ń comment kiri